أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبقنا سر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. صلاة محسنة على سيد المحسنين. Inú oṣù Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. Inú oṣù Ànábì náà la wà yìí. Kọ́lọ́hun wá wọ̀lá ìkẹ́tí tí ń bẹ fún Ànábì wa Muhammadu. Sallallahu alayhi wa sallam. Gbogbo àwa táwọn wò wá nílé táwọn wò wá lóko kọ́lọ́hun dákun kókó ìkẹ́ náà kókun rọ̀ wá pátá. Àmín. Ọlá àlùbáríkà Ànábì wa Muhammadu. Sallallahu alayhi wa sallam. Ilé iṣẹ́ wa Kiblateni International Travel and Tours ibẹ̀ ló ti ní a ṣe àsàlátù fún Ànábì wa Muhammadu. Sallallahu alayhi wa sallam. Ká fi wẹ́kọ̀mù inú oṣù Ànábì tá a wà yìí wípé ẹ dákun gbogbo àwa tá a bá ń wà káwọn náà máa wípé sọ́lù alayhi wa sallimu taslima. Sọ́lù alayhi wa sallimu taslima. Allah Sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. Kaligezi zikiruka ya habibi lam yazal yazigil kuluba mahabbata wa naima. Ya sayyida saqalaini usita makanata wa muqamu izin binufusi azima. Ya masalakitum najau wasabilahu ya masalakitum ya masalakitum najahu wasabilahu. Sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. Allah Sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. Allah ya man yara ya man yara ma fi dhamiri wa yasma'u. Antal mu'idu likulli man yutawaqqa'u. Ya man yurajja li shada'idi kulliya. Ya man ilayhi al-mushtaka wal mafza'u. Ya man khaza'inu rizqi bi qawlikum amunun fa innal khayra indaka ajma'u. Malisiwe Korili babika ilatun Fala irode Tufa ayababil akiraho Fala irode Tufa ayababil akiraho. Allah sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu
lisani salli ala Muhammad Allahumma salli ala Muhammadin ta'adhimu shani at-tahiril mumajjadi Allahumma salli ala Muhammadin ala arabi al-hashimi ya Muhammadi ala arabi al-hashimi ya Muhammadin al-arabi al-hashimi ya Muhammadi al-arabi al-hashimi ya Muhammadi al-mas'iratuna wa taibata musri'an nazura qabral hashimi ya Muhammadi lamma basharrahu ya umi akina fiha atakamashal hujjajuna wa Muhammadi uditu annu miladumu wa muabilan shaukan ila adhan nabi Muhammadin aqsamtu min rahmani mali mufsilu illa wa hubban nabi Muhammadin samusudu samusudu tajul udabarun nada la khaira illa fi tibai Muhammadin alimil wara mithlu nabi Muhammadin ma fil wara mithlu nabi Muhammadin ala al-hashimi ya Muhammadin Rasulallahi Annabi Muhammadin Annabi Rasulallahi Najifal ummati ya Rasulallahi Najifal qurabi ya Rasulallahi Najifal ummati Annabi ya Taha Rasulallahi ya Yasin Rasulallahi Sayyidil kaunini Rasulallahi Sayyidil kaunini Rasulallahi Rasulallah Nabi Rasulallah Nabi Rasulallahi 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 اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدر مقدار العظيم اللهم صل على سيدنا محمد السابق للخلق نوره ورحمة للعالمين زوره عدد من مضى من خلقك ومن بقي ومن سعيد منه ومن شقي صلاة تستغرق العد وتهيت بالعد صلاة لا غاية لها ولا منتهى ولا قيد الصلاة دائمة بدوامك وعلى آله وصحبه wasalim taslima misla dhalika. ká má gbàgbé ká tó lọ iléeṣẹ́ wa Qiblatain International Travel and Tours gbogbo àwa tá a bá ní ẹni tó fẹ́ lọ ájì àbí umura ẹja mú ọ wá sí ààyè yìí ààyè àlùbáríkà ni ààyè àṣẹ ni bàbá wa Sàkọ́fí ọlọ́run bá dákun járí ẹ̀mí wọn pẹ́ àwọn ni àmírù fún gbogbo Qiblatain International Travel and Tours ẹ dákun ẹja mú gbogbo àwọn tí a bá ní tó fẹ́ lọ sí àjì wa ká mú ọ wá ọlọ́run dákun kó bá gbà ní ìbádà ká má sì gbàgbé ẹja fọ́lò ká sì share masala.